ṣe rí gbogbo àwọn aṣọ tẹ́ ń wò ní store yìí nísìn tó bá jẹ́ pé Nàìjíríà ń ṣiṣẹ́ cotton lọ fi ṣe o ó yẹ káwa náà máa ṣe kíni ká máa ṣe aṣọ káwa máa ṣe kíni ká máa export ẹ̀ ká máa tà á bọ̀ púpọ̀ nù yín second hand lẹ̀ ń wọ̀ boss corner kò yẹ wò tó bá jẹ́ pé Nàìjíríà ń ṣiṣẹ́ gbogbo àwọn aṣọ yìí àwa náà máa ṣe kíni a máa ní different collections kò yẹ nísìnyí ara ìta ṣe ń sọ fáwọn Yorùbá pé iṣẹ́ pọ̀ tá a máa ṣe wàláì iṣẹ́ oríṣiríṣi tá a máa ṣe opportunities ó pọ̀ but tí ẹ bá dúró sínú Nàìjíríà opportunity yàn lè wáyé o ìyẹn lèmi ṣe máa ń sọ pé ẹ jẹ́ ká fi Nàìjíríà sílẹ̀ ó ti fail everybody for the last 62 years and there is no point trying to save it again a níṣẹ́ ta fẹ́ ṣe tó pọ̀ a fẹ́ ní production line táwọn èèyàn máa ṣaṣọ tá máa export ẹ̀ tá máa ṣe èyí tí ó jẹ́ fún winter gbogbo àwọn aṣọ tẹ́ ń wò yìí kò ń ṣe bíbá ẹ̀ lọ́ ti ń produce ẹ̀ o most of them outside UK lọ́ ti ń produce ẹ̀ lọ́ máa wá kó wá sí UK láti wá tà ǹjẹ́ àwa náà ronú pé báwo làwọn náà ṣe máa ta àwọn aṣọ tí a máa export ẹ̀ my name again is Olawumi Koiki as I always say ṣòkòtò wà tá a fẹ́ ṣe jacket wà tá a fẹ́ ṣe there will be so much opportunity ṣẹ́yìn ò fẹ́ jẹ́ kí opportunity wá sílẹ̀ Yorùbá ni ẹ imagine tá a bá ń ṣe production ní Kwara State ní Ogun State Ondo State Ekiti State Osun State Ọ̀yọ́ State tá à ń ṣe gbogbo àwọn packing shirt burú tó nice yìí táwa náà máa ta fúnra wa tá a tún máa export ẹ̀ èyí tó ń tà lélẹ̀ sórí £34 òun ni wọ́n ń ta ilé gbogbo ohun tá à ń sọ náà nìyẹn tá a máa ṣe pants boxers àfẹ́yẹ kíyàn kankan máa wọ second hand mọ́ a máa ṣaṣọ ọmọdé aṣọ àgbàlagbà gbogbo ohun tá à ń sọ lélẹ̀ fún ẹ̀yin èèyàn wa pé ẹ jẹ́ ká ṣòwò papọ̀ a máa ṣe socks these are all the opportunities tó máa wá nígbà tí Yorùbá nation bá wáyé but tẹ́ bá ní ká ṣì continue nínú Nàìjíríà opportunity yóò ní wá o Koiki Media bringing the world closer to your doorstep.